irọ́ burúkú wo ni aláàjì àtìkù ń pa yìí o. aláàjì àtìkù abubakar ń parọ́ kan o. irọ́ náà ò sì dáa. irọ́ tó lè dá wàhálà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ni. kò sì yẹ kó jẹ́ látẹnu ẹni tó ń wá ipò lórí orílẹ̀-èdè yìí ní irú irọ́ bẹ́ẹ̀ yóò ti máa jáde. àwọn èèyàn burúkú ti pọ̀ jù nídìí òṣèlú nàìjíríà. gbogbo wàhálà tó sì ń bá orílẹ̀-èdè yìí lójoojúmọ́ àwọn gan ni wọ́n wà nídìí ẹ̀. nítorí pé aláàjì àtìkù abubakar ń wá gbogbo ọ̀nà láti di pírẹ́sídẹ́ǹtì. ariwo tó ń pa kiri báyìí ni pé láti ìgbà tí democracy yìí ti bẹ̀rẹ̀ àwọn haúsá fúlàní kò tí ì ṣèjọba tó yorùbá àti ìgbò. ó ní àwọn àrèwá kò tí ì lò ju ọdún 10 péré lọ, àwọn ará gúúsù sì ti lo ọdún 18. àti pé tí tinubu bá fi tún wá wọlé ìbò lọ́dún 2027 tó ń bọ̀, àjẹ́ pé wọ́n ti tẹ àwọn mẹ́rẹ̀ pátápátá nìyẹn. àtíkù kò yàtọ̀ sí ìyàwó alágbèrè tọkọ ẹ̀ ká mọ́ yàrá báṣẹ́lọ̀ láì wọ àwọ̀tẹ́lẹ̀ kankan. àmọ́ kí ọkọ tó sọ̀rọ̀ ó ti sáré jáde tó gbé ayọ̀nù dání tó ń pariwo kí gbogbo aráalé gba òun o, ọkọ òun ń fojú alágbèrè wo òun o, bẹ́ẹ̀ ayọ̀nù tóun fẹ́ fi bá a lọ́ṣọ náà lòun lọ bá a yá o. nígbà tí yóò sì sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì ó bú sẹ́kùn. làwọn kan bá ń dá ọkọ ẹ̀ lẹ́bi pé kí ló dé tóun náà kò ráyọ̀nù sílé. làwọn kan bá ní kí wọ́n má dá ọkọ ẹ̀ lẹ́bi o nítorí ó ní ráìtì láti bínú. ó ní wàhálà bá ṣẹlẹ̀ lágboolé bẹ́ẹ̀ níyàwó ń hu bí oríire. ẹni tí wọ́n ń pè ní asunkúnrojọ́ nìhun. asunkúnrojọ́ obìnrin ilé ló ń tú. aláàjì àtìkù abubakar lọ́wọ́ yìí kò yàtọ̀ sí asunkúnrojọ́ obìnrin o. bàbá náà fẹ́ tú nàìjíríà pẹ̀lú ohun tó ń sọ yìí ni. bẹ́ẹ̀ irọ́ ló ń pa o. ìdí tó fi jẹ́ irọ́ ló ń pa ni pé ọlọ́rọ̀ ṣa èyí tó dùn sọ ni. ẹlẹ́jọ́ ṣa dídùn yìí bẹ̀rù. ó ní lọ́jọ́ tóun ti dáyé òun ò búyàn rí. àtìkù kò lè rojọ́ democracy tó bẹ̀rẹ̀ ní 1999. tó bá fẹ́ rojọ́ ẹni tó ti ṣe ìjọba ju àwọn tó kù lọ yóò bẹ̀rẹ̀ láti 1960 nígbà tí nàìjíríà gba òmìnira, tàbí kó bẹ̀rẹ̀ ní 1957. ìdí ni pé láti 1957 táwọn òyìnbó ti ń palẹ̀mọ́ láti lọ ni wọ́n ti fi Tafawa Balewa ṣe olórí gbogbo mínísítà pátá tí wọ́n ní ẹgbẹ́ wọn, ẹgbẹ́ àwọn àrèwá NPC ló ní ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tó pọ̀ jùlọ. bẹ́ẹ̀ àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tí wọ́n ní wọ́n pọ̀ jùlọ yìí kì í dá àwọn haúsá ní gbogbo wọn. kì í ṣe pé wọn ò mọ̀wé nìkan kọ́, wọn kò mọ kinní kan nípa ètò ìṣàkóso ìjọba. àmọ́ pẹ̀lú ẹ̀ náà Balewa ni wọ́n fi ṣe olórí gbogbo wọn, níbi tí àwọn mínísítà bíi Ládòkè Akíntọ́lá wà, tí àwọn bíi Bọ̀dé Thomas wà, tí àwọn bíi FRA Williams àti àwọn míì bẹ́ẹ̀ tí wọ́n ti kọ́ṣẹ́ lọ́ọ̀yà tí wọ́n sì kàwé tí wọ́n gboyè ńlá tí wọ́n sì mọ̀ nípa iṣẹ́ ìjọba. àwọn òyìnbó yìí kò sì dúró síbẹ̀ o. ní 1959 tí wọn yóò dìbò ẹni tí yóò ṣe olórí Nàìjíríà àkọ́kọ́, ìrẹ́jẹ burúkú ni wọ́n fi gbé kinní náà fún àwọn àrèwá. nítorí lẹ́yìn tí wọ́n ti rán òyìnbó tí wọ́n ń pè ní Lẹ́fẹ́ntìs sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ pé dandan ni kó bá ẹgbẹ́ Ahmadu Bello ṣe, tí ìyẹn takú, wọ́n pàṣẹ fáwọn òyìnbó gbogbo nílẹ̀ Haúsá kí wọ́n yí ìbò tí wọ́n bá dì níbẹ̀. nígbẹ̀yìn ìbò àrèwá ló pọ̀ ju ti Ìgbò àti Yorùbá lọ. ohun tó sọ Balewa di olórí ìjọba nìyẹn. bí Àtíkù bá fẹ́ sọ̀rọ̀ ìrẹ́jẹ wo lójú irú ìyẹn lọ nígbà tí wọ́n bá gbé ọmọọṣẹ́ lórí ọ̀gá ẹ̀ tí wọ́n sì ní kó máa pàṣẹ fún un. tàbí Àtíkù kò rántí pé lẹ́yìn náà ọdún 6 àti oṣù 3 ní Balewa fi ṣèjọba láti ọjọ́ 1 oṣù kẹwàá ọdún 1960 títí di ọjọ́ 15 oṣù 1 ọdún 1966. lẹ́yìn táwọn Kaduna ń ṣe ogún sì fìbọn gbàjọba lọ́wọ́ Balewa tí wọ́n fi Àgúyì Ìrọ̀nsì ṣe olórí ìjọba, Àtíkù kò lọ sọ pé òun ti gbàgbé ohun tí àwọn sọ́jà Haúsá bíi Muritala Muhammed, Yakubu Gowon, Theophilus Yakubu Danjuma, Shehu Musa Yar'Adua àtàwọn ọmọlà sọ́jà ẹlẹgbẹ́ wọn ṣe fún Ìrọ̀nsì. ṣebí wọ́n padà pàdánù síbàdàn lọ́jọ́ 29 oṣù keje ọdún 1966 yìí kan náà ni. oṣù 6 àtààbọ̀ ló lò nílé ìjọba tí wọ́n fi pa o. bẹ́ẹ̀ ọmọ àrèwá tó ṣèjọba ti lo ọdún 6. ará gúúsù tó gbàjọba tó jẹ́ Ìgbò ni wọn kò jẹ́ kó lò ju oṣù 6 lọ yẹn. bí Àtíkù bá ń sọ̀rọ̀ ìrẹ́jẹ, ó yẹ kó rántí bí Yakubu Gowon ń ṣe gbàjọba o. ṣebí àwọn ọ̀gá ẹ̀ nínú iṣẹ́ ológun tí wọ́n jẹ́ ará gúúsù wà níbẹ̀. bàbá Ògúndípẹ̀ wà níbẹ̀ tó jẹ́ brigadier. Adéyínká Adébáyọ̀ wà níbẹ̀ tó jẹ́ colonel. bẹ́ẹ̀ ni Emeka Ojukwu náà wà tó jẹ́ pé òun ni tíṣà Gowon nígbà kan àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. orí àwọn yìí ni wọ́n gbé Yakubu Gowon tó jẹ́ lieutenant colonel gùn tí wọ́n sì fi òun ṣe olórí ìjọba.
tàbí Àtíkù ti gbàgbé pé láti ọjọ́ 21 oṣù keje ọdún 1966 tí Gowon ti gbàjọba, ọjọ́ 21 oṣù keje 1975 ló tó kúrò níbẹ̀, ọdún 9 ló lò ṣáńdí. Nígbà tí Gowon tún kúrò ńkọ́, ṣé bí Murtala Muhammed ló gbàjọba, àwọn sọ́jà ilẹ̀ Haúsá bíi tirẹ̀ náà ni wọ́n sì pa á lẹ́yìn tó ti lo oṣù 6 nílé ìjọba. Bí kò sì jẹ́ ìjà tí àwọn bíi Àlàní Akínyàndé, Àlàbí Ìsàmà àti àwọn sọ́jà ọmọ Yorùbá àti Ìgbò míì jà pé dandan ni kí wọ́n gbé ìjọba náà fún Olúṣẹ́gun Ọbásanjọ́, ṣé bí ọmọ ilẹ̀ Haúsá míì ni wọ́n ń palẹ̀ mọ́ láti gbé e fún. Pẹ̀lú ìbẹ̀rù àti àdúrà sí ni Ọbásanjọ́ fi lo ọdún 7 àti oṣù 10 nílé ìjọba. Nígbà tí Ọbásanjọ́ ń lọ náà ńkọ́, ṣèbí Ṣéhù Ṣàgàrí ló gbé e fún tí òun sì ṣèjọba láti ọjọ́ 1 oṣù kẹwàá ọdún 1979 títí di òru ọjọ́ ọdún tuntun ọjọ́ 1 oṣù kìíní ọdún 1984. Ohun tí èyí túmọ̀ sí tí Àtíkù fúnra ẹ̀ sì mọ̀ ni pé democracy méjèèjì àkọ́kọ́ tí a ti ní Nàìjíríà, àwọn ará Àrẹwà ni wọ́n ṣe olórí ìjọba wọn o. Nígbà tí wọ́n sì gbàjọba lọ́wọ́ Ṣàgàrí, ṣebí ọmọ Àrẹwà míì Muhammadu Buhari nínú kákí ẹ̀ ló gbàjọba tó sì ṣèjọba náà láti ọjọ́ 1 oṣù kìíní ọdún 1984 títí di ọjọ́ 27 oṣù kẹjọ ọdún 1985 kí ọmọ Àrẹwà míì Ibrahim Babangida tó gbàjọba náà lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ náà gan-an. Láti ọjọ́ náà títí di ọjọ́ 27 oṣù kẹjọ 1993 ni Babangida fi ń ṣèjọba, ọdún 9 sì lòun nìkan dá lò nílé ìjọba. Bí Àtíkù bá fẹ́ sọ̀rọ̀ ìrẹ́jẹ tí àwọn Àrẹwà ṣe fún àwọn ará gúúsù wa lè parẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú ohun tí wọ́n ṣe nígbà tí Babangida yìí ń ṣèjọba. Àsìkò náà ní Nàìjíríà ní ètò ìdìbò tó dáa jùlọ tí gbogbo ayé pátá sì jẹ́rìí sí i. Ọlọ́run sì ṣe òun Àtíkù náà kópa nínú ìbò June 12, 1993. Ṣé bí Àtíkù mọ̀ pé ọmọ Yorùbá ló wọlé, kí ló wá dé tí ọmọ Àrẹwà tó ń ṣèjọba kò gbé ìjọba náà lé e lọ́wọ́? Bẹ́ẹ̀ ni Mọ̀ṣúdì Káṣímáwo Ọláwálé MKO Abíọ́lá kì í ṣe èèyàn kékeré láàyè ara tiẹ̀ nígbà náà. Kò sí ibi tí ọwọ́jà irin ẹ̀ ò tó, ọkùnrin tó kárí ilé tó kárí oko ni. Ṣùgbọ́n pẹ̀lú òkìkí ẹ̀, pẹ̀lú dáadáa lóríṣiríṣi tó ti ṣe fún wọn nílẹ̀ Haúsá, síbẹ̀ wọn ò gbéjọba náà fún un. Lẹ́yìn tó ti ṣe wàhálà, tó ti náwó, tó ti nọ́ra, tó sì ti lo gbogbo ohun tó ní láti díje. Ṣebí ẹ̀rín ni àwọn aṣáájú Àrẹwà wọ̀nyí ń fi rín tí wọ́n ń sọ pé ogún àwọn ní Nàìjíríà, àwọn kò lè jẹ́ kí ẹlòmíín ṣèjọba lé àwọn lórí. Nígbà tí Abíọ́lá sì takú tó lóun ò ní gbà, tó ń béèrè ẹ̀tọ́ ẹ̀, ṣé Àtíkù kò rántí ohun tí àwọn Àrẹwà ṣe fún ni? Ṣebí lẹ́yìn tí wọ́n ti tì í mọ́lé tí kò torí ẹ̀ gbà, nígbà tó tó àsìkò láti fi sílẹ̀, ṣebí wọ́n pa á ni? Àbí kìí ṣe ọwọ́ àwọn sọ́jà Àrẹwà yìí ni Abíọ́lá kú sí? Nígbà tí Babangida sì ń lọ, tí wọ́n ní kí ẹni ẹ̀sọ́nà kan wá gbà á, ǹjẹ́ wọ́n jẹ́ kó lò ju oṣù 3 London? Babangida gbéjọba ẹ̀ka ẹ̀dẹ fún un lọ́jọ́ 27 oṣù kẹjọ. Nígbà tó sì di ọjọ́ 17 oṣù kọkànlá, àwọn Sani Abacha lé e nílé ìjọba. Nígbà tí Sani Abacha gbàjọba tirẹ̀, ṣé bí gbogbo ayé ló mọ ohun tó fojú àwọn Yorùbá àti Ìgbò rí nítorí pé Àrẹwà ló gbọ́dọ̀ máa ṣèjọba? Ṣé ti Alfred Rewani tí wọ́n pa ní ọjọ́ 6 oṣù kẹwàá 1995 lèèyàn yóò sọ ni, tàbí ti Ken Saro-Wiwa àti àwọn ọmọ Ògònì tí wọ́n pa wọ́n dànù nítorí epo bẹntiróòlù àdúgbò wọn lọ́jọ́ 10 oṣù kọkànlá 1995 lèèyàn yóò máa wí? Ti Kúdírátù ìyàwó Abíọ́lá tí wọ́n pa lọ́jọ́ 4 oṣù kẹfà 1996 ńkọ́, àti àwọn míì bẹ́ẹ̀ yẹn tí àwọn Abacha ń pa nítorí ọ̀rọ̀ June 12. Ṣé ti àwọn èèyàn tí wọ́n jù sẹ́wọ̀n lèèyàn yóò sọ ni, tàbí ti ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí wọ́n lé sẹ́yìn odi? Àwọn bíi Olúṣẹ́gun Ọbásanjọ́, Anthony Enahoro, Wọlé Ṣóyínká, Àlàní Akínyàndé, Bíyì Dúrójayé, Bọ́lájí Akínyẹmí, Bọ́lá Tinúbú, Frederick Fáṣẹ̀hùn àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ bí wọn ò bá ti rí ibi sá lọ sẹ́yìn odi, wọn yóò wà lẹ́wọ̀n Abacha ni. Bó bá ṣe pé ààyè gba àwọn Abacha yìí ni, wọn ìbá pa ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Yorùbá rẹ́ lásìkò tiwọn ni, tàbí kí wọ́n ṣe òfin pé ẹrú Haúsá ní Yorùbá àti Ìgbò yóò máa jẹ́. Bí kò bá wá rí bẹ́ẹ̀, báwo ni méjọ̀ nínú iṣẹ́ sọ́jà, ìyẹn Hamza Al-Mustapha, ìbá ṣe máa sọ fún àwọn jẹ́nẹ́rà bíi Ọládìpọ̀ Díyà pé àwọn pè wọ́n kí wọ́n wá jẹun díẹ̀ ní Nàìjíríà ni, wọ́n wá fẹ́ sọ Nàìjíríà di tiwọn, ìyẹn nínú oṣù kejìlá ọdún 1997 ni o. Pẹ̀lú gbogbo ìwà ìkà yìí, Abacha lo ọdún 5 nílé ìjọba kó tó ta tẹ́rù nípa lójijì nínú oṣù kẹfà ọdún 1998. Ẹ̀yìn tiẹ̀ náà sì ni ọmọ Àrẹwà míì Abdulsalami Abubakar gbàjọba tó sì dá padà fáwọn olóṣèlú ní 1999. Nígbà tí Àtíkù bá wá ṣírò àwọn ọdún yìí papọ̀,
yóò rí i pé nínú bí 40 ọdún tí Nàìjíríà ti fi kọ́kọ́ wà, ọdún 4 àtààbọ̀ péré làwọn Ìgbò àti Yorùbá fi ṣèjọba. Ọdún tí àwọn Àrèwá sì lò lé ní ọdún 45 dáadáa. Ẹni tó bá wá fẹ́ sọ̀rọ̀ lórí gúúsù àti Àrèwá yóò ro gbogbo eléyìí papọ̀ ni. Gbogbo èyí tí Àtíkù sì bẹ̀rẹ̀ sí sọ yìí, ó fi hàn pé irọ́ burúkú ló ń pa. Yàtọ̀ sí irọ́ burúkú tó ń pa, ó fẹ́ sorin iwájú pọ̀ mọ́ tìpàkọ́ ni. Ó fẹ́ dá wàhálà sílẹ̀ ní Nàìjíríà. Ó fẹ́ torí ọ̀rọ̀ òṣèlú àti ọ̀rọ̀ ìbò àti pé kí òun fi tipátipá di ààrẹ dá nǹkan burúkú sílẹ̀ ní Nàìjíríà ni. Eléyìí ò dá o, kò dá rárá ni. Àtíkù gbọ́dọ̀ sinmi òṣèlú bó o bá o pa, bó o bá o bò ó lẹ́sẹ̀. Kàkà kí n má jẹ́ ká kúkú fi yíyẹ̀pẹ̀. Ohun tí ọwọ́ mi ò tó, n ó fi gọ̀gọ̀ fà á dandan. Ọlọ́run ní fi ní í joyè, Ọlọ́run ní fi ní í jọba. Bí Ọlọ́run bá kọ pé Àtíkù yóò di olórí Nàìjíríà, kódà bó ń kú lọ báyìí, wọn yóò wọ ọ débẹ̀. Àmọ́ bí Ọlọ́run ò bá kọ, kódà kó pa ẹsẹ̀ tì, kó bẹ̀rẹ̀ sí í forí rìn, kíní náà kò ní í bọ́ sí i o. Ẹ̀yin ọ̀rẹ́ Àtíkù gbogbo, ẹ kìlọ̀ fún un kó má da ogun ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ní Nàìjíríà nítorí pé òun fẹ́ di ààrẹ. Àbí bó bá ba Nàìjíríà jẹ́, àwọn wo ló fẹ́ ṣèjọba ọ̀hún lé lórí? Bí èèyàn bá ń lọ sẹ́dẹ̀ tó torí ẹ̀ tó ba ẹ̀dẹ̀ jẹ́, yóò sọnù sájò gbẹ̀yìn ni o. Ọláyíwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ tuntun tó ń tẹnu Àtíkù jáde yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.